ìjà àgbà méjì tún bẹ́ sílẹ̀ láàrin àwọn ọba wa míì nílẹ̀ Yorùbá. Ipò kíní kúkú kọ́ làwọn ń jà sí, ipò kẹrin ni. Mo kí yín bí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú olóyè, ọmọ ọba ni wọ́n jẹ́, olóyè kan gbòógì ni wọ́n jẹ́, Olúọmọ Agbáṣàga ìlú Ìlá-Ọ̀ràngún, kò mọ síbẹ̀, olùkọ́ ni wọ́n sì tún jẹ́, ọ̀mọ̀wé ni wọ́n jẹ́ nílé ẹ̀kọ́ gíga tí wọ́n ti ń ṣiṣẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga nílẹ̀ yìí. Mo kí yín olóyè ọmọọba Adésọjí Adérẹ̀mí Fájẹyọ. Mo kí yín sà. Atọ́kùn ètò, èmi náà kí yín o. Ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń fún mi ní àǹfààní láti máa wá sí iléeṣẹ́ yín láti máa pẹ̀kẹ́lu àwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run, lókèlókè lẹ́yìn fọ̀, lókèlókè ni iléeṣẹ́ yóò máa lọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ iléeṣẹ́ yìí. A rọ̀ yín pé kí ẹ túbọ̀ máa tẹ́tí sí wa, kí ẹ sì máa wò wá bákan náà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di. Ẹ máa bá wa bọ̀. Tọ́ ẹ ṣeun o. Ìjà àgbà méjì rèé, ọba aládé méjì, Olúwo tilẹ̀ Wó àti Àtaọ̀jà ìlú Òṣogbo. Wọ́n ń bára wọn jà gan ni o nípínlẹ̀ Ọ̀ṣun nípa pé ìwọ jù mí, èmi ò jù ọ́. Ipò kíní kúkú kọ́ náà ń jà sí, bẹ́ẹ̀ sì rí ipò kejì kọ́, ipò kẹrin ni. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nínú ìpàdé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bí ó ṣe wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọọ̀ni tilé Ifẹ̀ òun ni àkọ́kọ́ tó bá wà nínú ìpàdé, àwọn ni wọ́n ó jẹ alága. Ṣùgbọ́n bí wọn ò bá wá sí ìpàdé, ọwọ́ bòkun àdìmúlà àwọn ni ó tẹ̀lé, àwọn ló máa wà ní ipò láti tukọ̀ ìpàdé náà. Ṣùgbọ́n báwọn náà ò bá wá sí, akan Olúwo, akan Ọ̀ràngún, ẹ má bínú ẹnu mi àgò, akan Ọ̀ràngún tilé Ìlá. Bá Ọ̀ràngún tilé Ìlá ò bá wá sípò, àwa kan Olúwo gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ìtàn wípé Olúwo ló kàn. Ṣùgbọ́n wọ́n ní láwọn àsìkò kan àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ eléyìí tó mú kí Olúwo ìgbà náà tó wàjà, wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn, ọba Tádéṣe fún bí ọ̀pọ̀ ọdún. Èyí kò jẹ́ kí kábíyèsí Olúwo ìgbà náà ó ráàyè láǹfààní àti máa wà nínú ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun. Fún ìdí èyí, ipò tó tẹ̀lé ó ní ipò ti Àtaọ̀jà ti ìlú Òṣogbo, tó sì jẹ́ pé àwọn ló wá ń wà ní ipò ọ̀hún fún àwọn àsìkò náà. Ṣùgbọ́n nígbà tó ṣe, ẹ mọ̀, Àtaọ̀jà ìlú Òṣogbo wọ́n ti kọ́kọ́ wà lórí ipò ṣáájú Olúwo tó wà ńbẹ̀ báyìí, ìyẹn Abdulrasheed Akànbí, orúkọ là á pàgboyè. Ibi ọ̀rọ̀ wá dé yìí, Yorùbá àwọn èèyàn ní kí ló ń ṣe wá. Àwọn kan ní àbí wọ́n ti ta ilẹ̀ yìí láṣẹ ni. Àwọn kan ní àbí èdì ṣàṣàsí náà fẹ́ pe léyìí láàrin àwọn ọba aládé wa. Yàtọ̀ sí ti tọ̀rọ̀ tí Ọọ̀ni o àti Aláàfin o àti gbákan àtàwo tá à ń gbọ́ lọ́tùn lósì. Tolúwo àtàtaọ̀jà náà ló tún délẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọmọ ọba, ẹ ti pẹ́, ẹ ti dàgbà, ẹ ti nírìírí, ẹ fòye gbé. Ẹ ṣé a wá fẹ́ sọ pé ẹnu kì í sìn lẹ́nu afọ́kèémù lélẹ̀ ní ọ̀rọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá. Nígbà pé àwọn kan ń jà sí ipò àgbà, ipò pé èmi ni igbá kínní láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀. Àwọn tẹ́lẹ̀ tí wọ́n sọ èyí tó wá jẹ́ pé wọn jà sípò kínní, wọn jà sípò kejì, ipò kẹrin ni wọ́n jà sí. Ẹ rí i pé ọ̀rọ̀ náà ó tojú sínú. Tí a bá sì wo ọ̀rọ̀ sùnùkùn ni o, àfi ká fi ojú sùnùkùn wò. Lójú ìwòye tèmi lọ́pọ̀ ìgbà kì í ṣe pé bóyá pé àwọn tá a bá wo ìtàn ilẹ̀ Yorùbá wọ́n lè sọ pé àbí ohun tí Aláàfin Awólẹ̀ ti sọ
nígbà kan ni pé bóyá àwọn ọba tàbí àwọn ilẹ̀ Yorùbá wípé wọn ní ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn mọ́, pé ìyàpọ̀ mọ́ wà nípasẹ̀ bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá bó ṣe dá. Ṣùgbọ́n lójú ìwòye tèmi kì í ṣe nǹkan yẹn ló fa bí nǹkan ṣe rí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba wa náà wọn hu ìwà àgbà. Yorùbá sì ní ẹni tó bá ti ní ẹnu àgbà rùn, tàbí ká sọ pé òwe Yorùbá kan sọ pé ẹni tó bá ń lọ sin ẹ̀gbọ́n ẹ̀ kó mú àbúrò ẹ̀ dání. Bá rí pé hòhò ló sin ẹ̀gbọ́n ẹ̀, ìyẹn fẹ́ pé ìgbà tóun náà bá papòdà ìhò ni wọ́n sùn náà. òun ni wọ́n sìn náà. Sẹ́ẹ̀rí nípa, mo fẹ́ bẹ̀rẹ̀ láti ọba Olúwo, ọba, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, ọba Abdulrasheed Àkànbí. Àwọn náà ti ń yájú sí àwọn ọba tó jẹ́ pé a lè pa ní àgbà ọba nílẹ̀ Yorùbá, pàápàá orírun ilẹ̀ Yorùbá àwọn gan ti ń yájú sí, nígbà tí wọ́n lè máa sọ fitafita pé àwọn làwọn jẹ́ kí Ọọ̀nìrìṣà dórí oyè, tí wọ́n sì sọ pé bóyá Ọọ̀nìrìṣà wípé wọ́n wọ́nà àti jẹ́ kí àwọn kúrò lórí ìtẹ́ bàbá àwọn. Ẹ rí i pé irú àwọn yẹn náà wọ́n ti ń rí irú ẹni tó jẹ́ aṣáájú rẹ̀, ó ti rúrú ẹ̀fín. Nítorí náà irú nǹkan téèyàn bá ṣe sì nìyẹn ó gbà. Wọ́n ní a lè gbin àlùbọ́sà ká kó ẹ̀fọ́, ká fẹ́ ẹ̀fọ́, ìyẹn ni ọ̀rọ̀ yẹn jẹ́. Ó yẹ pé ní torí pé lọ́pọ̀ ìgbà náà ni pé àgbàlagbà tó bá ṣe àgbàdo mọ́dì yóò dá láwàdà adìyẹ. Ẹ wo nǹkan tí wọ́n ṣe pẹ̀lú àwọn ọba ní agbègbè Òwó gan, tó yẹ pé wọ́n tún gbá àwọn ọba kan létí. Ẹ rí i pé lásìkò ìgbà kan jẹ́ pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní kí ọba Olúwòye gan, wọ́n ní kí wọ́n lọ rọ́ kúnlé. Nítorí náà ẹrú tí ó ti ń hùwà báyìí tó yẹ pé wọ́n ní kó lọ rọ́ kúnlé, tó ti ń rí àwọn àgbàfín, tí ó ti kùtù kún jókòó sí ipò ọ̀wọ̀ pẹ̀lú àwọn ọba tó wà ní abẹ́ rẹ̀ ní àkókò ní agbègbè Òwó. Nítorí náà a lè fẹ́rù yẹn kó lè pé bóyá ọba tí yóò jù lọ gan, irú ọba náà bẹ́ẹ̀ yóò rí irú òun náà fẹ́, nítorí pé kò fi ara ẹ̀ sí ipò ọ̀wọ̀. Ìyẹn ni ìyẹn ṣe ṣẹlẹ̀. Nítorí náà lójú ìwòye tèmi, mo ń rọ àwọn, torí pé ilẹ̀ Yorùbá aṣáájú ni wá, tí a bá ń wo àwọn ẹ̀yà tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá sì ni ọ̀làjú ti bẹ̀rẹ̀. Kódà àwọn onímọ̀ tán sọ pé ilẹ̀ Yorùbá gan ní Ilé-Ifẹ̀ ní orísun gbogbo àgbáyé. Kò wá yẹ kó jẹ́ pé ẹni iwájú wa máa dẹni ẹ̀yìn, tó yẹ pé àwọn lọ́balọ́ba wa, tó yẹ pé àwọn gan ló jẹ́ kó jẹ́ pé yóò jẹ́ òpómúléró tí ó máa lu ìlú pé kí a fọwọ́sowọ́pọ̀, kì í ṣe pé àwọn ni wọ́n máa lùlù ìyapa láàrin àwa ọmọ Yorùbá. Nítorí náà lójú ìwòye tèmi, àwọn ọba wa wọ́n gbọ́dọ̀ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí bí ìṣọ̀kan ó ṣe wà láàrin wọn, kó jẹ́ pé wọ́n máa wá jà sí ipò, wọn jà sí pé bí ilẹ̀ Yorùbá gan yóò ṣe jẹ́ aṣáájú ní gbogbo ẹ̀yà tó wà ní ilẹ̀ Nàìjíríà. Nítorí náà lójú ìwòye tèmi, ohun tí kò bójúmu ni tó. Bó yẹ pé tá a bá wò ó nínú, torí pé Yorùbá bọ̀ wọ́n ní tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí, tá a bá wò ó nípa ìtàn ilẹ̀ Yorùbá àti ìtàn ilẹ̀ Yorùbá ní pàtàkì jùlọ, tá a bá wo àwọn ọba tó jẹ́ ọba aládé nílẹ̀ Yorùbá, tá a bá wo àwọn ìpín ọba nílẹ̀ Yorùbá, àwọn tó kọ́ jẹ́ ọmọ Odùduwà ni wọ́n kọ́dọ̀ jẹ́ aṣáájú. Lẹ́yìn ìgbà yẹn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Odùduwà, a rí àwọn ọmọ àwọn méje sì ni, yàtọ̀ sí Ilé-Ifẹ̀ tó jẹ́ orírun wa. Tá a bá sì wò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹni tó jẹ́ ojúlówó ọmọ Odùduwà, òun náà ni Ọ̀ràngún ti Ilé-Ìlá. Ìtàn míì náà tún sọ pé ọwọ́ Ọbọ̀kún ilẹ̀ Ìjẹ̀ṣà pé ọmọ Odùduwà ni. Ṣùgbọ́n nípínlẹ̀ Ọ̀ṣun a rí Ọ̀ràngún Ilé-Ìlá àti ọba orílẹ̀ Òwú, tó ra àwọn ọmọ Odùduwà ni. Tí a ń pé Òwú pín káàkiri ni. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Òwú náà wà ń bẹ̀. Òwú wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
nítorí náà tá a bá ń wò ipò Àtaọ́jà ti ẹ̀jìn, ipò Olúwo àti tàtaọ́jà ó jìn, ṣùgbọ́n tí a bá wò gẹ́gẹ́ bí àwọn kan tá a gbọ́ ní pé bí ẹ ṣe pàjùbà ṣáájú, Ọọ̀ni ni aṣáájú, lẹ́yìn yẹn ni ọwọ́ Ọbọ̀gún bó rẹ̀ pé èmi ò fẹ́ faramọ́ àárín yẹn dáadáa tó, lẹ́yìn yẹn bí wọ́n ṣe tó. ṣé torí pé ẹjọ́ mọ̀lá? Torí pé kó mo jọ mọ̀lá kọ́, nítorí nínú ìtàn tí a bá wò pé tí a bá sọ nípa àwọn ọmọ méje tí Odùduwà bí, ọwọ́ Ọbọ̀gún kò sí nínú àwọn méje yẹn, ọwọ́ Ọbọ̀gún kò sí nínú àwọn méje tí Odùduwà bí. Báwo ni ọwọ́ Ọbọ̀gún ṣe wá jẹ́? Ìtàn kan sọ wípé gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ nínú ìtàn wípé ara ọmọ Odùduwà náà ni ọwọ́ Ọbọ̀gún, wípé 16 ni ọmọ Odùduwà. Ìtàn yẹn wá sọ wípé 16 wípé ìtàn wá sọ wípé ní ìgbà tí Odùduwà pé ojú ń dùn, tí wọ́n á gbé ọ̀pẹ̀lẹ̀ sánlẹ̀ náà ní kí wọ́n lọ bu omi òkun wá, wípé ọwá tí wàá di ọwọ́ Ọbọ̀gún ilẹ̀ Ìjẹ̀ṣà pé ní wọ́n rán kó lọ bu òkun wá, ló wá fi di ọwá lọ wá bu omi òkun wá, ló fi wá di ọwá Ọbọ̀gún. Ohun tí ìtàn yẹn sọ nìyẹn. Ìtàn yẹn sì sọ pé lára àwọn ọmọ 16 tí Odùduwà bí, wọ́n kó méje tí àkọ́kọ́ tá a sọ yẹn papọ̀, wọ́n kó papọ̀ mọ́. Torí àwọn méje tí Odùduwà bí ní Olówu ti ìlú Òwu, Alákétu ti Kétu, Olúpópó ti Pópó, Onísàbẹ̀ ti Sàbẹ̀, Ọ̀ràngún Iléèlá, Ọba Bìní àti Aláàfin ti Ọ̀yọ́. Ṣùgbọ́n wọ́n sọ pé àkọ́bí lóbìnrin ni Olówu ti Òwu, nígbà tí àkọ́bí lọ́kùnrin jẹ́ Ọ̀ràngún ti Iléèlá. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti tó báyìí, ká sáà mọ̀ pé tá a bá ti mú Ọọ̀ni, á mú ọwọ́ Ọbọ̀gún gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, lẹ́yìn Ọ̀ràngún Iléèlá, lẹ́yìn yẹn ló wá kan Olúwo ti ilẹ̀ Ìwó, lẹ́yìn yẹn ló kan Àtaọ́jà ti ilẹ̀ Òṣogbo. Lójúwòye tèmi, àwọn nǹkan míì tó lè fà á lọ́pọ̀ ìgbà náà ni pé àkọ́kọ́, ní ìgbà tí ọba kan bá jẹ ní àwọn ìlú kọ̀ọ̀kan, bó wá sí pé ọba tí ó ní tó gbajúmọ̀, nípa gbígbajúmọ̀ tó gbajúmọ̀ yẹn, ó lè lo ipò rẹ̀ láti gba ẹyẹ lọ́wọ́ ẹlòmíì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá wo ọba Mátànmí Oyèwálé, nígbà tí òun wà gẹ́gẹ́ bí ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́un, a rí i pé ó jẹ́ gbajúmọ̀. Kódà ní ayé nígbà tí Bọ́lá Ìgè jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọ́un, wọ́n yàn gẹ́gẹ́ bí kọmíṣánná, wọ́n pè ní kọmíṣánná without portfolio, kọmíṣánná tí ò ní ojúṣe tó ń ṣe. Ọba Mátànmí àti ọba Ìrúwà nígbà yẹn, àwọn méjèèjì ni wọ́n yàn gẹ́gẹ́ bí kọmíṣánná tí ò ní ojúṣe tó ń ṣe. Wọ́n pè lédè Gẹ̀ẹ́sì ní kọmíṣánná without portfolio. Bóyá nígbà yẹn ló di á di pé bóyá ó gbapò lọ́wọ́ Olúwo. Nǹkan mìíràn ti ṣẹlẹ̀ wípé. Ẹ sáré fún mi ìṣẹ́jú kẹyìn èèyàn wa, ẹ jọ̀ọ́. Alani Nightingale, mo mọ̀ pé kì í ṣe àìmọ̀fólókò yín, ẹ̀yin tẹ́ ti máa ń wo ìkànnì wa. Alani Nightingale ní ọ̀rọ̀ kan láti bá yín sọ, àmọ́ ṣáájú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì kẹ́ subscribe báyìí sí Alani Nightingale, kẹ́ ẹ like wọn, kẹ́ ẹ follow wọn ní gbogbo social media handle, ní YouTube, ní Facebook, ní TikTok, Instagram, X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ subscribe fún wọn gbogbo social media handle pátá. Orin wọn tí wọ́n pè ní Ajágbéegun, kí ló túmọ̀ sí Ajágbéegun? Ṣé kájágbéegun yẹn ni ó túmọ̀ sí ni àbí kí gan ni? Ẹ lọ gbọ́ orin yẹn, ó kún fọ́fọ́, torí àwọn orin ọlọ́gbọ́n, àwọn tó ti máa Alani Nightingale mọ̀ tá à ń sọ. Ẹ lọ wò ó, kẹ́ subscribe, kẹ́ follow, kẹ́ comment, ẹ jẹ́ kó yé wọn pé àtòrí bẹ́ńbẹ́yẹ́kẹ́ gan lẹ̀ ti wá wò ó. Tèmi tí ń tòótọ́, mo nífẹ̀ẹ́ yín. Ẹ gbọ́n tí Alani Nightingale tó ní fún yín. How y'all doing, beautiful people? I am glad to bring it to you that the song that we have all been waiting for, that is Ajágbéegun, is now available on all streaming platforms. That is Ajágbéegun by Alani Nightingale. Just go right there, search Ajágbéegun by Alani Nightingale. It's available for streaming, and you can share with your folks too. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches or
phones. These are Apples. And they are pretty much open. A lot of things, Apples, iPads, and or whatnot. So what you got to do to participate? Just go and listen to the new song Ajagbe Egun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms, because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready, keep in touch. Very soon we are going to be doing some more challenges, and we will be doing a lot of giveaways. Bye for now, and thank you. Ní àkọ́kọ́, nígbà tí lẹ́yìn tí ọba Abímbọ́lá, ọba Ìwó tí wọ́n ti papòdà, tí ọba Tádé ṣe dórí oyè, tó yẹ pé nígbà tó yá tó yẹ pé àìsàn dá ọba yẹn wólẹ̀, ọba tó wà lórí ipò ní ìlú Òṣogbo ńgbà yẹn, wọ́n á ní ó ń gba ipò rẹ̀ nígbà tí kò lè wá sí ìpàdé lọ́balọ́ba. Ṣé ẹ pé Yorùbá máa ń sọ pé ẹni tí kò bá sí ilé léwúrẹ́ rẹ̀ ń bí òbúkọ, bóyá yẹn ló wá fà á tí ó wá di pé bóyá ipò yẹn ló jẹ́ kí àríyànjiyàn máa wà láàrin ọba Olúwo àti Àtaọ́ja ti ìlú Òṣogbo. ṣáà lè sọ pé àríyànjiyàn gan wà ń bẹ ṣá, torí gẹ́gẹ́ bí tí ìròyìn sọ, wọ́n yé wa pé kódà nígbà tí wọ́n máa béèrè tí ó bá yá, Ọ̀ràngún ti lè là kábíyèsí Bíbíire, wọ́n ní wọ́n sọ fún Àtaọ́ja Òṣogbo ìyẹn kábíyèsí pé ẹ wá o, Olúwo ó jù yín lọ nínú ipò yìí o. Wọ́n ní wọ́n sọ pé àwọn gbọ́ pé ṣùgbọ́n táwọn ti sọ yẹn náà ni àwọn ò dùn lé. Àárín yẹn kí lẹ rò pé ó ṣẹlẹ̀? Lẹ́rìí ní àìfàgbàfẹ́nìkan ni ò jáyé ogún, òwe tí màá kọ́ pa nìyẹn. Òmíì ni pé nígbà míì bóyá àmọ̀ọ́mọ̀ ṣe tàbí pé bóyá àìmọ̀ ìtàn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí náà nǹkan àkọ́kọ́ ìmọ̀ràn tí màá gba àwọn lọ́balọ́ba ni pé àti àwọn afọbajẹ, kó tó di pé wọ́n ó jáwé oyè lé ọba lórí tàbí wọ́n fún ní ọ̀pá àṣẹ, wọ́n gbọ́dọ̀ wà ní ìpèbí fún ọjọ́ pípẹ́. Ara nǹkan tí wọ́n sì gbọ́dọ̀ máa sọ fún wọn, máa kọ́ wọn ni pé nípa ìtàn ilẹ̀ Yorùbá, nípa ìtàn orírun ilẹ̀ Yorùbá, àti àwọn tó jẹ́ àgbààgbà láàrin àwọn ọba, ipò tí ẹnì kọ̀ọ̀kan wà, wọ́n gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa mọ̀. Wọ́n gbọ́dọ̀ máa ró wọn ní agbára, wọ́n sì gbọ́dọ̀ máa kọ́ wọn bí a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní ọbẹ̀ kì í mì níkùn àgbà. Bẹ́ẹ̀ náà ni lọ́pọ̀ ìgbà tí àríyànjiyàn yẹn bá fẹ́ wáyé tàbí pé téèyàn bá mọ̀ nǹkan kan, kì í ṣe pé orí ìròyìn láti wá máa gbọ́. Ó yẹ kí wọ́n pé bìrìkòtò kí wọ́n pè pàdé láàrin àwọn lọ́balọ́ba láti lè yanjú ọ̀rọ̀ yẹn níkọ̀rọ̀ kó tó di pé wọ́n á máa tàùn síra wọn níta gbangba. Nípa báyìí wọ́n bu ọ̀wọ̀ fún ipò wọn. Nítorí náà nígbà tí ọ̀tọ̀rọ̀ ti rí báyìí, tí ẹni tó sì jẹ́ Ọ̀ràngún lè là tó ti pe àkíyèsí wọn sí, ó yẹ kí ẹni yẹn náà kí ó gbà wípé nítòótọ́ ẹni yìí pé nípò, tá a bá ń sọ nípò ipò ó jù òun lọ. A lè sọ nípa tọjọ́ orí o, torí pé nígbà míì kúrà kéèyàn jọmọ ọdún 10 tó bá ti dé ipò ọba, èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún. Kódà ní iléeṣẹ́ gan, ẹ ṣe pé gbogbo àwọn tó jọ̀gá iléeṣẹ́, kì í ṣe ẹlòmíì tó jọ̀gá iléeṣẹ́, kì í ṣe pé òun ló kọ́ débẹ̀ tàbí òun ló dàgbà jù, lọ́jọ́ orí. Ààrẹ orílẹ̀-èdè kì í ṣe òun ló dàgbà jù lọ́jọ́ orí, kì í ṣe ló kàwé jùlọ. Ẹ wo lásìkò ààrẹ Buhari àti ẹni tó jẹ́ igbákejì rẹ̀, sí ọ̀jọ̀gbọ́n nínú wọn ni ọ̀jọ̀gbọ́n Ọ̀ṣínbàjò, kò ṣe mọ́ rí ẹnìyẹn fín. Nítorí náà ká mọ̀ wo bóyá lọ́jọ́ orí tàbí pé bóyá ti dé ipò ṣáájú ẹnìyẹn, kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí náà màá rọ Àtaọ́ja ti ìlú Òṣogbo wípé kí wọ́n tẹ̀ jẹ́jẹ́, torí pé òkun ìwó ruru káwa ruru, kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ láti rí i pé ìṣọ̀kan wà láàrin àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní ilẹ̀ Yorùbá ní àpapọ̀. Torí pé bí nǹkan bá Yorùbá bọ̀ wọ́n ní bí ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọ̀ ọ́. Tó bá di pé àwọn lọ́balọ́ba wọn tà síra wọn ní ilẹ̀ Yorùbá, kò lè mú kí ìdàgbàsókè tó mọ́yán lórí ó wà. Nípa bẹ́ẹ̀, àwọn ẹ̀yà míì gan tó wá di pé wọ́n wọlé Yorùbá, wọ́n sì bẹ̀rẹ̀ sí dá rúgúdù sílẹ̀, kò ní sí ìfọwọ́sowọ́pọ̀ tí ó jẹ́ pé bóyá kí àwọn ọba ilẹ̀ Yorùbá láti lè ṣúgbà ara wọn, láti lè kojú ọ̀tá tó bá fẹ́ wọ ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun. Àwọn kan sọ pé nísìnyí báyìí
àwọn èèyàn ń jà fún Olúwo wípé Olúwo wọ́n ju Àtaọ́jà ìlú Òṣogbo lọ o wípé ṣùgbọ́n ṣé Olúwo ò mọ̀gbà tí wọ́n ń sọ páwọn làwọn fi Ọọ̀ni jẹ, ṣé Olúwo ò mọ̀gbà tí wọ́n ń fa Aláàfin mọ́ra pé kán lè máa ṣe nǹkan tẹ́ pé láti túbọ̀ máa fún Aláàfin ní agbára pé ẹ̀yin ẹni mo wà o, ìwọ gangan ni mo tò sí lẹ́yìn lórí họ́wùhọ́wù tó ṣe láàrin Ọọ̀ni àti Aláàfin lójú òpó ayélujára pẹ̀lú ilé ìta ń gbọ́ lọ́tún lósì. Ẹ wá wò ó, ọ̀rọ̀ táwọn èèyàn sọ yẹn ṣé bẹ́ẹ̀ lórí, ṣọ́rọ̀ wà ń bẹ̀? Ẹ ṣe ọ̀rọ̀ wà ń bẹ̀ nítorí pé mo ti sọ ṣáájú náà pé ohun tí èèyàn bá gbìn ní òkùnkùn ká, èèyàn lè gbin àlùbọ́sà kó ní òun fẹ́ ẹ̀fọ́. tó náà tí èèyàn bá ti rí pé èèyàn rí àgbàfín, ó ní kí àwọn ọmọlẹ́yìn ẹ̀ rí fín, ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. ṣùgbọ́n màá tún wá sọ wípé a ò gbọ́dọ̀ pẹ̀lú ọ̀bọ jáwùrà, a sì lè lé ọmọ búburú fún ẹkùn pa. Kí àwọn tí ń wò náà kí á fojú sùnùkùn wò pé báwo gan ni ìtàn ilẹ̀ Yorùbá ṣe rí. Nítorí náà tí ń bá rọ gbogbo àwọn èèyàn tí ó ń dá sí ọ̀rọ̀ yìí ni pé kí o má jẹ́ kí ìdásí wọn náà kó tó wá di pé yóò tún á mú kí ọ̀rọ̀ náà kó bẹ̀rẹ̀ sí fẹjú bí iná ọyẹ́. Ẹni tó bá ká bá bẹ́ràn wí ká bẹ́ràn wí lọ̀rọ̀ jẹ́ kí á jẹ́ kí ó mọ̀ pé ọba Àtaọ́jà wípé bọ́rọ̀ ṣe rí kọ́ ni àwọn sọ yẹn. Torí náà bóyá nípa bẹ́ẹ̀ náà ọba Olúwo náà òun náà ó kọwọ́ ọmọ rẹ̀ bọ́sọ láti mọ̀ rí àgbàfín. Nípa bẹ́ẹ̀ àwọn méjèèjì ni màá rọ gbogbo àwọn lọ́balọ́ba kí wọ́n pe àkíyèsí wọn sí àwọn ọ̀rọ̀ yẹn, kí wọ́n kìlọ̀ fún ọba Olúwo náà kó náà mọ̀ rí àgbàfín, kó mọ̀ rí aṣáájú fín. Tó bá ti pé kò rí aṣáájú fín, ọmọlẹ́yìn náà kò ní rí òun náà fín. Kí wọ́n á sì bẹ bàbá wa náà Àtaọ́jà ti ìlú Òṣogbo kó náà gbìyànjú kó kọ́rọ̀ ọmọ rẹ̀ bọ́sọ, kó wò pé nítòótọ́ tí a bá wò ní ipò lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba Olúwo wọ́n ṣáájú wọn nípa nítòní mẹ̀gbọ́n tàbí màgbàmàgbà. Ó dáa, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àwọn kan ní Àtaọ́jà ìlú Òṣogbo pé wọ́n máa ń tàn ṣe lọ́nà wo. Wọ́n ní wọ́n ti rí ṣàkun gbogbo tó wà lẹ́sẹ̀ nígbà míì wà èèyàn lè rí ṣàkun àwọn kan kí wọ́n wò pé má wọ̀rí. Màá tiẹ̀ mo mọ ẹ̀tọ́, mo mọ ohun tó tọ́, mo mọ ohun tó yẹ o, ṣùgbọ́n màá mọ̀ọ́mọ̀ kàn fara ní arákùnrin yìí, tàbí màá mọ̀ọ́mọ̀ kàn fi yé torí àwọn nǹkan tó náà ti ṣe ṣáájú tàbí sáwọn èèyàn kan. Ṣé àwọn òkú bóyá nǹkan tí Àtaọ́jà tí wọ́n ń ṣe lélẹ́yìí, torí ṣé mọ̀ pé Ọ̀ràngún ti lè là, Kábíyèsí ti pe àkíyèsí wọn, ṣùgbọ́n wọ́n sì ń sọ pé àwọn dúró lórí ọ̀rọ̀ táwọn sọ yẹn, pé àwọn mọ̀ ṣùgbọ́n àwọn dúró lórí ọ̀rọ̀ táwọn sọ yẹn, pé n táwọn sọ yẹn làwọn dúró lé. Ṣé mọ̀ pé bí ó ní tí Àtaọ́jà ìlú Òṣogbo Kábíyèsí tí wọ́n fẹ́ rárá fàyọ láàrin yẹn tí ò tí ì yá àwọn èèyàn. Pé mo sọ ṣáájú náà kí n tún ṣe tìrẹnu mọ́ ẹ̀, tàbí kí n lò lọ́nà míì pé a lè sọ pé ẹ̀san náà ń ké nìyẹn, torí pé ẹnìyẹn náà ti ṣe fún ara ṣáájú, nítorí náà ọmọlẹ́yìn ẹ̀ ń ṣe fún. Èmi ni Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation. Mo fi àsìkò yìí pè gbogbo wa, ọdún yìí tún ti dé, the 3rd International Àdìrẹ and Cultural Festival. Ọdún gbogbo wa ni o. Mo rọ gbogbo èèyàn, ẹ tú yáyà jáde, ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa, ẹ jẹ́ ká wá gbé lárugẹ, ẹ jẹ́ ká wá di àṣà wa mú. Oríṣiríṣi eré, orin, ìdíje àdìrẹ láàrin àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin. Ẹ lọ sórí ayélujára wa www.asaniandadukẹfoundation.com.ng. ẹ lọ tẹ participate, kẹ́ tún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. Ọ̀pọ̀lọpọ̀ gan àti ẹ̀ máa wò pé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà. Ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu. Kó tó wá tó ọjọ́ àjọ̀dún ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀. Ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó, tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu. Ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó, ẹ fẹ́ fi ṣe ìkómọ, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe, a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín. Lẹ́ẹ̀kan sí ẹ pè 0803472
0409. ẹ ṣeun. ṣùgbọ́n mo ti sọ ṣáájú náà pé ká mọ́ pẹ̀lú ọ̀bọ jáwùrà torí bí àtàjà náà ṣe ń ṣe tó bá yá àwọn tó tún wà ní ipò lẹ́yìn ẹ̀ náà ó lè jẹ́ pé àwọn náà tó máa jìjà gbà ó wọ́n tún máa bá ṣe pé àwọn láṣáájú rẹ̀ pé yóò máa wá ràn nítorí náà ìbá sọ pé kí á gbìyànjú láti rí i pé a fi egun tòlótòrú nǹkan yẹn kí ọba àtàjà kó gbọ́rọ̀ sí Ọ̀ràngún Iléèlá lẹ́nu nípa ọ̀rọ̀ yìí torí pé tá à ń bá sọ nípa ọba nílẹ̀ Yorùbá ọ̀kan lára àwọn ọba tó jẹ́ aṣáájú ni Ọ̀ràngún Iléèlá. ṣé ká wá kúkú sọ báyìí gẹ́gẹ́ bí táwọn èèyàn ti ń sọ báyìí pé iṣẹ́ ló ń dún láàrin àwọn kábíyèsí ọba aládé Yorùbá pé iṣẹ́ yẹn gbójú tó ń jà bíjì láàrin wọn báyìí. ṣé ẹ mọ̀ pé irú ọ̀rọ̀ yìí torí pé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn láfi wò mo sì sọ fún wa náà pé bírú ẹ̀ bá tiẹ̀ ń wáyé kò yẹ kí àwọn ọba ilẹ̀ Yorùbá ká gbà láàyè kó wáyé. ṣé ẹ rí àwọn ọ̀rọ̀ ilẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ kan tí mo gbé kalẹ̀ nínú oṣù kẹfà ọdún yìí mo sọ wípé ara tí ò jẹ́ kí Yorùbá gòkè àgbà ni àìsí ìṣọ̀kan láàrin ọmọ ilẹ̀ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn aráàta wọ́n á sì wá máa lu ọmọ Yorùbá wọ́n á máa lù wọ́n síra wọn láti lè kojú orúkọ ara wọn. ẹ wo gẹ́gẹ́ bí àpẹẹrẹ nígbà tí wọ́n fẹ́ sọ Awólọ́wọ̀ sí ẹ̀wọ̀n ọmọ Yorùbá ni wọ́n ní kó ṣàdájọ́ Sódẹ̀dẹ̀ Sówẹ̀mímọ́ òun ló ṣàdájọ́ tó sọ lédè Gẹ̀ẹ́sì pé my hands are tied wípé òun náà ti rí òbí tọ́rọ̀ ń lọ ṣùgbọ́n ní wọ́n ti kó ní papámọ́ra o ìyẹn àkọ́kọ́. nígbà tí wọ́n wọ́gi lé ètò ìdìbò olóògbé Moshood Kásìmọ́wò Abíọ́lá ọmọ Yorùbá ni wọ́n ní kó wá ṣe alága fìdíhẹ Anẹ́sọ́nẹ́kàn tó tún jẹ́ ọmọ Ẹ̀gbá kan náà pẹ̀lú MK Abíọ́lá tẹ́rí pé ìyẹn ó tún burú jáì ó gbẹnu tán. nígbà tí ọ̀mọ̀wé Goodluck Jonathan tó ní University of Lagos lẹ́yìn ìgbà tí Abíọ́lá papòdà wípé kí wọ́n sọ ní MK Abíọ́lá University àwọn ọmọ ilẹ̀ Yorùbá náà ni wọ́n ṣáájú àwọn èèyàn láti fi ẹ̀hónú hàn. ẹ wo nígbà tí ọmọ ilẹ̀ Yorùbá tó jẹ́ ààrẹ June 12 kò mú ní pàtàkì ní ìgbà tí wàá di pé Buhari débẹ̀ tó jẹ́ ọmọ ilẹ̀ Haúsá ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ á fi wọ wípé ká máa gba ọlùdé June 12 ní àyájọ́ ọjọ́ tí wọ́n wọ́gi lé ìbò Kásìmọ́wò Abíọ́lá tẹ́rí pé ọmọ Yorùbá gan kò rántí yẹn. nítorí náà àwa ọmọ Yorùbá a gbọ́dọ̀ wo ọ̀rọ̀ yìí wò dáadáa torí pé kì í ṣe láàrin àwọn lọ́balọ́ba nìkan ló ti ń ṣẹlẹ̀ láàrin àwọn lẹ́ẹ̀kan àti olóṣèlú gan nílẹ̀ Yorùbá ń ṣẹlẹ̀. nítorí náà ó yẹ kí ká gbìyànjú láti ronú lórí ọ̀rọ̀ yìí ká rí i pé ìṣọ̀kan wà láàrin àwọn ọmọ Yorùbá láàrin àwọn lọ́balọ́ba sì ni mo fẹ́ kó jẹ́ aṣáájú kí wọ́n jẹ́ àwòkọ́ṣe tí wọ́n bá sora wọn lókù òṣùṣù ọwọ̀ tí wọ́n ṣera wọn lọ́kan Yorùbá bọ̀ wọ́n ní òṣùṣù ọwọ̀ la fi gbálẹ̀ kílẹ̀ ọmọ àgbájọ ọwọ́ la fi sọ̀ọ̀ṣẹ̀. nítorí náà eléyìí ṣe pàtàkì kí àwọn lọ́balọ́ba kí wọ́n ṣera lọ́kan kí wọ́n má jẹ́ kí àwọn aráàta kí wọ́n wá wọ̀ wọ́n láàrin torí pé gẹ́gẹ́ mo ṣe sọ bórùgìrì ò bá lanu aláǹgbá ò lè wọ̀ bẹ̀. ẹ ṣeun olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ olú ọmọ Agbáṣàgà lọ́rọ̀ngún mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kí àwọn èèyàn kẹ́ ẹ sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ká tó máa ṣe lọ. ní àkọ́kọ́ mo kọ́ kí olùdarí iléeṣẹ́ yìí lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ ìyẹn alàgbà Olúwatóbilọ́ba Fásùgbà mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń fún wa ní àǹfààní láti máa wá sí iléeṣẹ́ yín láti máa fojú sùnùkùn wo àwọn ìbéèrè tí ẹ bá tàkótó ẹ̀ sí iwájú wa. èmi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo iléeṣẹ́ lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ tí ẹ sì ń gbọ́ náà mo rọ̀ yín kí ẹ túbọ̀ máa gbọ́ iléeṣẹ́ yìí kẹ́ sì máa tẹ́tí sí àwọn ọ̀rọ̀ akọ́nilọ́gbọ́n
àwọn òye tí ó jẹ́ kí ẹ mọ bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá tí ó sì jẹ́ kí ẹ̀yin náà mọ̀ lè dá sí ọ̀rọ̀ òun ni ẹ mọ̀ gbọ́ tí ẹ sì mọ̀ wò ní iléeṣẹ́ yìí. Ẹ túbọ̀ mọ̀ wò wá nílẹ̀ yìí àti lókè òkun. Yóò ju wa ṣe o. àmì Ó àṣẹ dìgbà Èdùmàrè. kan náà. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa kò ní jù báyìí lọ fún dédé àsìkò yìí. Kí lèrò tiyín lórí ipò kẹrin táwọn ọba wa míì tún ń jà sí yìí? ẹ já mọ́ lójú òpó ìfi èrò ènìyàn sí Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹwà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹwà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹwà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wò ó ní lèmi náà máa ń wò ó. Ṣé rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.